èèyàn kan kú ọ̀pọ̀ há sínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ níbi ìjàmbá tirẹ́là tó wáyé lórí afárá Ọ̀tẹ́dọlá nílùú Èkó. èèyàn kan ti pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjàmbá ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tó wáyé lórí afárá Ọ̀tẹ́dọlá nílùú Èkó lọ́jọ́ Ẹtì. ìṣẹ̀lẹ̀ ìjàmbá àwọn ọkọ̀ yìí ti fa súnkẹrẹ fàkẹrẹ lópòpónà náà, èyí tó já sí òpópónà Èkó sílùú Ìbàdàn. àwọn agbófinró sọ pé àwọn ọkọ̀ tirẹ́là méjì tó kó iyanrìn àtèyí tó kó òkúta ló forí gbárí níbi tí wọ́n ti ń du ọ̀nà mára wọn lọ́wọ́. àjọ tó ń ṣe àmójútó ọkọ̀ nípínlẹ̀ Èkó LASTMA ṣàlàyé pé awakọ̀ tirẹ́là tó kó iyanrìn náà pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjàmbá náà. wọ́n dóòlà ẹ̀mí dẹ́rẹ́bà ọkọ̀ tirẹ́là kejì kò sì farapa rárá. bákan náà ni àjọ amúṣẹ́yá ọ̀rọ̀ ààbò nípínlẹ̀ Èkó RRS ṣàlàyé pé ọkọ̀ akérò kan tó kún dẹ́dẹ́ yìí ṣubú sójú òpópónà tó sì da ẹrù inú rẹ̀ dànù, eléyìí tó di ìdá 90 nínú ìdá 100 òpópónà náà, eléyìí tí kò jẹ́ kí lílọ bíbọ̀ ọkọ̀ lọ déédéé. àwọn iléeṣẹ́ aláàbò gbogbo nípínlẹ̀ Èkó ni wọ́n ní àwọn ti da àwọn ẹ̀ṣọ́ aláàbò sí agbègbè náà láti lè mú kí ohun gbogbo bọ̀ sípò. ìròyìn ìgbéyàwó fojú àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. ẹ ṣeun bẹ́ẹ̀ sì ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.